ẹ̀yin tèmi ó mọ̀ ṣe o Mr Benson òun lẹ́ ń wò yìí o bẹ́ẹ̀ ni Mr Benson èyí tó kọ ó ń lé mi bọ̀ ó ń lé mi bọ̀ ó ń lé mi bọ̀ olórin hip hop gbajúgbajà olórin hip hop bẹ́ẹ̀ sì ni arákùnrin tẹ́ ń wò yìí ó tún jẹ́ àbúrò gbajúgbajà eléré orí ìtàgé èyí tí a mọ orúkọ rẹ̀ sí Ronke Oshodi òkè ó mọ̀ ṣe o ẹ̀yin tèmi arákùnrin tẹ́ ń wò yìí ó ti kọ ọ̀pọ̀lọpọ̀ orin tó sì jẹ́ wípé àwọn orin náà ó lọ káàkiri àbẹ́ẹ̀ráyé báyìí ẹ wo ohun tí ọmọkùnrin yìí tó sọ ara rẹ̀ dà kí ni ká pe léyìí ẹ̀yin tèmi ṣùgbọ́n Portable ó ṣe nǹkan tó múrí mi wú ó ṣe nǹkan tó yà mí lẹ́nu pẹ̀lú ọmọkùnrin yìí ẹ̀yin èèyàn bó tilẹ̀ jẹ́ wípé àmọ́ Portable ló ní wọ̀nranwọ̀nran àmọ́ wípé ó láwọn wà kan lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Portable láàánú lójú bẹ́ẹ̀ sì ni ó máa ń ṣàánú àwọn èèyàn bó tilẹ̀ jẹ́ wípé ó lè ṣàánú wọn lónìí kó tún dọ̀la kó pè wọ́n jáde ẹ̀yin tèmi ṣùgbọ́n nǹkan kan tó dá mi lójú ni wípé arákùnrin yìí ó ní ẹ̀mí àánú lára bẹ́ẹ̀ ni nítorí ẹ̀ ṣe pẹ̀lú Mr Benson yìí ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu tó sì jọ mí lójú lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jọ wo nǹkan tí Portable èyí tó ṣe pẹ̀lú Mr Johnson nínú fídíò yìí gbogbo ohun tẹ́yìn náà bá rò ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ ire o. ṣe fẹ́ lọ sí gbogbo ara yẹn náà sọ ni. sọ sí dúdú yẹn báyìí sọ dúdú yẹn báyìí. sọnù náà má tún mú gbogbo eré mọ́ra dàkárí wọlé sọnù. ó sì jọ lójọ tó kékeré èwo ni kí wèrè yìí mú kí wá jọ kí ìdánù ẹ bẹ lọ bá mi kọ àwọn aṣọ tó dáa kan wá tẹ kó máa wọ láti kọ́ńbọ̀dù mi gangan òun ẹ̀yìn ni máa bọ́ tó agbádá ògbésẹ̀ lọ́rùn èwo ló gbọ́ wọn wá sí bọ́ńkà burúkú gbé fún mi gbogbo àwọn kan yóò nídìí ẹ̀ sìgá ilé ní sà sìgá má fa sìgá fa skọ́ọ̀tì. ọbẹ̀ mi lẹ́yìn kan tó ń ṣe bẹ́ẹ̀ ní ogún ní ẹ̀nà. dọ́là ló wà mẹ́wàá kó jáde kó dọ́là jáde kíákíá kó dọ́là jáde Mr Benson ògo ní ẹ̀nà máyà kó máa fojú wèrè wú ẹ̀ bá tẹ̀jẹ̀ wèrè la fi ń ṣọkọ wèrè àbí wèrè la fi ń wo wèrè náà wá ní kí wọ́n máa lọ ṣé báyìí láì ṣe kùsù lẹ́kẹ̀rẹ́ ọmọdé àgbò fún ẹ báàgì kan náà wọ́n máa fi gá ó ní wèrè náà owó wà lọ́wọ́ wèrè yóò ṣẹ́rí owó wà olóyè búkú ni Mr Benson ẹ̀dẹ̀ ní ó ṣàkè kò ní Mr Benson àbọ̀lọ́ ẹ̀ bá tiẹ̀ jẹ́ kówó yẹn jáde ṣẹ́rí olóyè búkú ni Mr Benson ṣẹ́rí gbọ́n olè ní bàbá ìlú ọ̀tọ̀ ó yá kówó yẹn jáde ṣẹ́rí ṣíbíṣì ní lóòótọ́ ṣéǹjì wa ẹ̀kọ́ kò ṣí ẹ ọlọ́mọ ẹ̀ bá tiẹ̀ jẹ́ ṣáà ìgbà kò ṣẹ́ Benson náà sórí ó rẹ̀ ṣáké ìwọ ọgọ́ ló bá yá rẹ̀ jẹ́ ìwọ ọgọ́ bó wà yóò nídìí ẹ̀ kó o gbowó yẹn jáde wọ̀ kó o gbowó ẹ̀ kí ló yẹ tó wá ṣe báyìí owó yìí ó ra aṣọ náà owó yìí Benson go chop tomorrow na him dey follow you talk o abaka na ẹ lọ do ṣé dey wan me ni na one day dey follow you talk ago ma tún ẹ gẹ́tì so ya wèrè ni why dey do omi la you get money you dey do omi la you dey mad ni ṣé wẹ́rẹ́ ni ọ̀bọ yìí ni. Now I wan collect this bag for your hand now. You put para for here. You put para for here. Put everything for here. You dress like madman. You will see this on the door. So only do owó báyìí. Èmi gan ogo. You have this lot of money then you dress like a madman. See the way you dress, bro. We love you work out with it. We use madness and cure madness. Oh my God, go down there. You buy cars. You do okay. You buy car for yourself. Oh jolly. Kí ló tó lè wà okay. Wọ́n tó ń jalè kí ló tó lè wà òkè àwọn òjalè náà tó yà wà wo gbogbo yìí náà tó bá lè yẹ kọ́ fún ẹ. Oye agbo ló ti rí agbo oye kí ló tó lè fi wọ aṣọ tó o lè fi wà òkè o lè gẹrun ẹ ló fi gé òkè Benson wà ó wá ní kí bílíkì tó mú ẹ lọ UK. correction àbí náà make you dey do like àbí ṣe fẹ́ borrow you now dey whine me this money buy kana why dey shop para ìwọ ọgọ́ ló bá yára ẹ jẹ́ máa bó aṣọ owó ẹ̀ ó yá kówó ìtùnú báàgì padà ọ̀gbẹ́ni tó yá wèrè ní Benson. Benson ó yá náà ìwọ ló máa. ìlú wọn but I dey correct you bro why you get money dey live poor life. pastor kan jẹ gbajú. yín ọ̀tọ̀ à ń kọ́ ẹ̀ kàfà náà mo gbé ẹ níbẹ̀ pé wá adáhùn ṣe lè mí gbogbo wèrè tó bá ṣe ẹ́ ó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ na wa sister
Ronke Oshodi òkè. Gbẹ́nu sọ́wọ́ gbẹ̀ ni. Àbúrò Ronke Oshodi òkè ní àwọn tó tún sí fámìlì. Olówó lọ́wọ́ ọmọdé òde bọ́ iná ó ṣe bí onífúra. Òkè gbọ́ sọ. Kí ló kọ́ àpẹ̀lú yẹ kó sọ̀rọ̀ sí ẹ? Ó mú fóònù ẹ. Why can't dress like this? Kí tún fún ẹ láwo kí fún ẹ láṣọ náà. Tí bá fún ẹ láṣọ. Wait, if I give you clothes. Boy, you get money, get pa. Wá. So yeah, we má bọ̀ yíbà. Wá bọ̀ yíbà. Stand there like this. Who dey follow? Say na you follow am come. Kílé tó lè ní kó change bàtà ẹ̀. Ó gbọ́ ni. Kílé tó lè ní kó change aṣọ ẹ̀ kó change kìíní ẹ̀ ó dẹ̀ tẹ̀lé. Ṣé wọ́n ni manager ẹ̀? Mario, Benson, Mr. Benson, they laugh top your head. They do freestyle. Freestyle session. Oh no, it's Baba, oh, it's freestyle. But now, okay, you're not telling you why you're balloon. Hey, back, I'm not telling you. You are going to put it about Motelli. Don't worry. And now, tell me that's so many. Where get better? So I go, Johnny, Mom. So I hear. You don't mind me. Talking. Oh, yeah. But boy, my God, my Aburo Ronke Oshodi ni o. Won't go to the okay. On no only alone now. Yeah, you come from rich home, heart like rich people. You know people you don't want Germany, don't want to live 15 in Germany, don't want to bridge in Germany. You don't want to Germany, no, it's a in Germany. You don't want to Germany. I'm Germany. Like this. Ó ṣe kíni báwo la fẹ́ bá gbé gba para lọ́wọ́ bàbá báyìí ó ṣe kíni ó kàn para rẹ̀ kò ṣe kíni ó tún gara ọ̀bọ̀ yìí ọlọ́run nìkan ló lè gba para lọ́wọ́ ọ̀bọ̀ yìí ó wà lọ́wọ́ ẹ̀ kò fi jẹ kànáà owó kun this money food is back don't worry hello ladies and gentlemen ẹ wò bẹ́ẹ̀ bá rí báàgì ìwèrè ló máa pè ẹ wò kan tó wà nínú ẹ̀ ó fi mt kìíní ó fi ẹ wò Mr. Benson àbúrò ìbùkún ni ẹ ní. You act like Germany man wey get money wey use it you go rent in home come dey sleep outside. Yes wo ẹ wo tó wà lápò ó dẹ̀ ṣakin ó fẹ́ gáàdì ọ̀fẹ́ ó ti bá síbẹ̀ ọmọ rẹ̀ Mr. Benson ò ní ṣòyìn. Benson. Benson. O ti gbé January lọ. Benson ó dẹ̀ fàfàrà. Ayé ṣó ní ìdí ẹ̀pù báyìí. Ọlọ́run ṣe àgbálùmọ̀ blọ́gà ṣe ti ń kámẹ́rà. Ayé níkà. Èmi nìkan wọ fáfẹ́kà tó ní Montana. Ọmọ ìyá mi Benson lélẹ́yìí o. Ó ti pàwọ̀dà. Ó ti wà ókè. Bọ̀ Benson ó ṣe wá jẹ́gbà tí ó pàwọ̀dà ló fẹ́ máa lọ tó wá fẹ́ pàwọ̀dà ló fẹ́ máa lọ. Ó ti fẹ́ máa lọ ni. Ó fẹ́ ṣá o. Ó máa ṣá o. Ó wà lọ́wọ́ ẹ̀ kò dìgbà tó bá jẹ biskit. Ìwọ tó ní 100 plus inú báàgì tó ń jẹ coaster biscuit. Do good now for yourself now. Help your life now. Oh, Mario, follow your brother talk now. Mr. Bess, portable kilo, sorry. Portable value, sir. Me glad. Oh, no, grab this copy now. Abi bawo. Oh, Ramo, yeah, ni ibi tí mo fi sí. Mario, advance me. This is Mr. Mario. I put him for where he's supposed to be. He did there, they okay. He changed, he did okay. Koko she. Help me. Help me. Portable change my life. Tell people to